Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Wọ́mọlẹ̀ ìwọ tó jẹ́ pé wàá máa parọ́ ni àárí ẹ kó gbé ọjà wọlé rí ibo ni ajá tó ń rí bolo ti rí orí pé ọ̀rọ̀ tí Ìyá Ìbàdàn sọ ń gbà yẹn pé o máa lọ ń jalè ni gbogbo àwọn aṣọ tó sọ pé o máa rà o máa lọ ń jí kó ni fake transfer àrò bí Ìyá Ìbàdàn ń parọ́ nígbà yẹn ohun tí táṣírí ẹ tú ìjẹ́ wọn sí àtijọ́ tí àṣírí ẹ ti tú lazy láti gbúwo aṣọ kankan tó ń ta mọ́ lọ́nà aṣọ yẹn ti di ìgbà tí Ìyá Ìbàdàn kọ́kọ́ ṣe àfitínà Ìyá Ìbàdàn àfitínà ẹ̀ gan nítorí gbogbo ṣàwòwò èdè olórí burúkú tó lórí burúkú máa ń kọ́ sọ́wọ́ a mọ̀ pé information tí Ìyá Ìbàdàn sọ it is original ó wà original Ìyá Ìbàdàn nìyẹn tó bá gbé ọjà jáde ó máa gé lẹ́sìn yẹn ó máa gé ó máa fi hàn Lizzy nìkan láàrí ibi tó ti ń gé bẹ́ẹ̀lì aṣọ àrí ibi tí kọ̀ǹténà ti ń kó fún ẹ kó tiẹ̀ jẹ́ pé kọ̀ǹténà ló ń kó wá àrí ibi tí kọ̀ǹténà tó ti ń já aṣọ ẹ sílẹ̀ àrí sójú rí wàá wá sórí social media wà ní pé bling bling yẹn mílíọ̀nù ni aṣọ tó pè fún mi ní 3 million gbogbo bling bling olórí burúkú gbogbo òṣì gbogbo stone wèrè wàláhì ilẹ̀ ilẹ̀ báyìí ló wà àti ìfọ aṣọ yẹn o ní ìfọ aṣọ yẹn gbogbo stone olórí burúkú ẹ̀ ó ń jábọ́ ni torí pé kí ló wúkọ ẹ̀ òwú thread òun ló fi táàkì ẹ̀ síbẹ̀ thread ló ti táàkì ẹ̀ tó pè fún mi ní Swarovski ó ń jábọ́ ni Swarovski tó pè fún mi tó sọ fún mi pé Swarovski ló wà ńbẹ̀ pé ṣé mo mọ iye tó ń tà ṣé mo mọ iye tó ń tà per dollar aṣọ lórí burúkú ọ àṣẹ ìdúmọ̀tà 91,000 naira tó dẹ̀ pé fún mi ní 3 million 91,000 naira ni ní ìdúmọ̀tà 91,000 naira ó sọ di 3 million gbájú ẹ̀ ó wá mú okùn òwú ọmọ òwú tó máa fi ránṣọ ó wá fi táàkì ẹ̀ ó fi táàkì ẹ̀ ni ó fi táàkì ẹ̀ ní ó ń yọ ní níṣẹ́ làwọn náà ń táàkì ẹ̀ padà because a lọ kíní yẹn àlàfo yẹn ó máa show kò yàtọ̀ sáṣọ tí Dọ̀kásì máa ń tà ó máa ṣọ tó máa ń tà nígbà yẹn tó máa ń kó gbogbo bíìdì ayérayé sí kò yàtọ̀ sáṣọ yẹn ìwọ ló fọ aláyé bàjẹ́ bàbá máa ní if you don't buy my clothes kíní kan ni igbá àwo kan ni àṣẹ lórí irọ́ ni àṣẹ òfò lórí òfò ni àṣẹ ìranù lórí ìranù ni ọmọ olè àtijọ́ tó ti mú ẹ ní Ìdúmọ̀tà ó ṣe jẹ́ àtijọ́ tó ti mú ẹ ní Ìdúmọ̀tà ó lè taṣọ mọ́ Lizzy ó sáṣọ mọ́ ó lè taṣọ mọ́ àtìgbà tó ti mú ẹ ní Ìdúmọ̀tà ó mọyé ọdún ó mọyé oṣù mélòó àbí how many months 2014 2024 òun ló ṣí ibi tó wà yẹn àbí 2023 ó ti yẹ ó dà pé December àbí January òun ló ṣí shopping mall yẹn Lizzy àti ìgbé ìjọ tó lọ já ọjà síbẹ̀ àrí ìjọ tó lọ já ọjà jọ gbogbo àwọn tó sọ pé ó máa lọ ń kó aṣọ fún lóru àwọn yẹn òun ra aṣọ lọ́sàn ó rántí àwọn tó máa lọ ń já aṣọ fún lóru àwọn yẹn òun ra aṣọ lọ́sàn èmi ò mọ nǹkan tí Nigerian police ń wò honestly check it ìwọ ló máa lọ supply àwọn tó fẹ́ ra aṣọ ni o aṣọ tó gbọ́dọ̀ rí láàrin àárọ̀ tó máa rí lójúmọmọ but àòru ló máa lọ supply o Nigeria police dem wo ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti miss ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sọnù àìmọye àwọn ọmọ ọlọ́mọ tó ti sọnù Lizzy àìmọye àwọn ọmọ ọlọ́mọ tó ti sọnù ìwọ ló máa wá sórí social media wá ní blackmailer ní Ìyábọ̀ Òjó apààyàn ní Ìyábọ̀ Òjó fẹ́ pa mí ni wọn ò dẹ̀ mọye èèyàn mélòó tó ti pa Lizzy àdẹ̀rí ibi tí Ìyábọ̀ Òjó téèyàn kọ́kọ́ jáde síta kò sunkún ìkorò pé Ìyábọ̀ Òjó fẹ́ pa òun àti rí kò tí happen lórí social media bó ti wá happen lórí Instagram o àbí ó ti happen lórí kí ló wúkọ ẹ̀ TikTok o bọ̀ lórí Facebook tá wà yìí àti ìrẹ́ni tó sunkún ìkorò between me and you guys
pé Ìyábọ̀ Òjó òun ló bà tòun jẹ́ àti rí àìrí gbogbo àwọn tó ń dárúkọ yẹn gbogbo wọn pátápátá àti rí anybody ìwọ nìkan láláyé bàjẹ́ ìwọ nìkan wo ìgbésí ayé Àríkẹ́ ìwọ tó sọ pé o manage ọkọ ẹ̀ o manage àwọn ọmọ ọkọ ẹ̀ kí ló dé tó lè bá wa manage ayé Àríkẹ́ kí ló dé tá ayé Àríkẹ́ ń di tolerate abo o Àríkẹ́ ni o bá yé ẹ̀ ṣe ń di tolerate o rí ìgbésí ayé Àríkẹ́ ò bímọ kò lọ́kọ o lè bá wa manage ayé Àríkẹ́ ṣé ayé Àríkẹ́ ló fi pump oògùn owó ẹ̀ ni o mọ̀ kan máa ń rìn ní oògùn owó ṣé ayé Àríkẹ́ ló fi rìn ní oògùn owó ẹ̀ ni àwọn wá sórí social media wá sọ pé ṣé o mọ iye èèyàn mélòó tó ti ràn lọ́wọ́ bá wa point out kó bá wa méèyàn kan jáde àwọn tó ràn lọ́wọ́ kò sọ pé kó máa bẹ́ẹ̀ bá tèèyàn jẹ́ àwọn tó ràn lọ́wọ́ bá wa méèyàn kan jáde tó single-handedly gbé sókè bó ṣe sọ o máa ń gbé àwọn èèyàn sókè ni bá wa méèyàn kan jáde kó méèyàn kan jáde the only thing tí ọba ńlá ṣe fún ẹ lórí ìkànnì ní pé ọba ńlá ta lace ló ń showcase lace ẹ ní another style ẹ wá ohun tí mo ń ta o ẹ má jẹ́ kébi pa mí o nǹkan tí mo lè ta leléyìí o nǹkan tí mo lágbára leléyìí o the only way ọba ńlá change the channel of ìpolówó ẹ ó ti yẹ that's the only way bí a ọba ńlá fi aṣọ sí èjìká abala ó lè má máa ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá ṣáná another energy ó wá ń fi aṣọ yẹn bo abá a wá tẹ̀ sílẹ̀ a wá ṣe a wá máa fi wọn gbogbo àwọn èèyàn bóyá kò kí n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn wá ń rí àwọn lẹ́sìn yẹn bó ṣe fine ó wá ń tà lówó pọ́kú because kò fẹ́ kú lórí ẹ̀ kò fẹ́ kú sí lórí bí èmi náà ṣe fẹ́ kú sí lórí kí n gbẹ́jà wá kó tán láàrin 2 weeks mi fẹ́ ta ẹja kan fún oṣù mẹ́jọ mi fẹ́ ṣe bẹ́ẹ̀ kó ti tán láàrin 2 weeks mi fẹ́ bẹ́ẹ̀ mo mọ̀ tà tí bá fẹ́ tà títí Ọlọ́run má jẹ́ mi ní lè jẹ́ ó ti pẹ́ jù kò ṣe ìyá rẹ̀ kí n tètè tà tán lẹ́sẹ̀kẹsẹ̀ ni kí n tètè mọ nǹkan tí mo fẹ́ ṣe wo noodles ló gbé kalẹ̀ yẹn ṣó ti rí àwọn noodles láti wrap yẹn ṣé òun wo àwọn black nǹkan tó wà ńbẹ̀ ṣé ó rí àwọn kíní black yẹn àwọn noodles tó fẹ́ wá kó nìyẹn àná ló dé ó ti rí pé àti wrap ẹ̀ òun pa lómi á ṣe máa tà lẹ́yọ kọ̀ọ̀kan lọ́ọ̀ má jẹ tó mi lè sanwó storage ẹlòmíì àwọn àgbà kó máa sí noodle nínú UK jẹ́ máa ta díẹ̀díẹ̀ ọdún wo ló fẹ́ ta fún wàá fi gbogbo èrè ẹ pátápátá ó wí pé èrè mi mo ti kó sápò mi wàá fi gbogbo èrè yẹn wàá máa fi sanwó storage wàá máa fi sanwó mélòó àwọn tó fẹ́ jẹ nínú ilé yẹn mélòó ló fẹ́ jẹ èmi fúnra mi tí mò ń ta gan tí mò ń gbé sínú ilé wàláhì àti ìjẹ mi báàgì ọmọ box of noodles àti ìjẹ 4 tán lóṣù kan 4 tiẹ̀ 4 lọ́nlọ́ 3 gan 2 àwa tá ń tà ti yẹ mo kó 2 sílẹ̀ ṣó tí 2 tí mo gbé jáde ó sì kù nínú ilé o last time tí mo gbé noodles wá last month kọ́ ni àbí before last month náà ni tí mo kó 2 sílẹ̀ 2 yẹn ò tí ì tán mo tún ti kó 2 nínú ẹ̀lẹ́ sí yẹn sí kò sí yẹ ya ní omi tó mi ìfẹ́ kó liquidate kò yẹ ó pé wọ́n ti rà tán ṣó ti rí ìyá ẹ̀ bọ́yẹ máa ń ṣe ọjà nìyẹn ọba ńlá ò fẹ́ sẹ́ǹtì lọ́bálá kò fẹ́ kí tuntun wá tún wá bá old ọjà mọ́hun lórí ṣó mọ̀ pa ṣọ́ máa ń gbé tuntun jáde lójoojúmọ́ ni wọ́n máa ń gbé design oríṣiríṣi jáde lójoojúmọ́ ni kò fẹ́ orí àwọn aṣọ tí ọba ńlá tà tó wá ń tà lórí igbá ẹ tó wá ní ọba ńlá bàjẹ́ jẹ́ ó ṣeéṣe wo àwọn o ti rí fọ́tò ó ti yẹ fọ́tò tó fi ya pọ́ọ̀sì tó gbé wá sórí social media tó parọ́ fún wa pé millions of millions yóò sì rí
ọba ńlá ti gbede ó sì rí fọ́tò yẹn wàá tún bínú ọba ńlá wàá bínú ẹ̀ bọ́ọ̀ máa sọ yí pé má gbọ́ nígbà tí wàá tó ọba ńlá wà o tí mo rí pé o ti ń bínú o ní pé kò ń ṣe ọjà kan náà là ń tà mo ní kó má dẹ sábọ́ọ̀dù lóhùn kí ni mo sọ fún ẹ gbà tó ń bínú mo ní ṣòmọ̀ pé woman yẹn tinútinú ló fi ràn wá lọ́wọ́ má dẹ sábọ́ọ̀dù lóhùn because mo ò fẹ́ kó jealous mo ní bí mo ṣe wà yín sí mi kì í jealous mo ní ṣe o máa ń jealous olóòtì so why tó wá fẹ́ máa jealous sí ẹ̀ nítorí pé ó máa mú aṣọ yẹn ó mọ̀ pé aṣọ yẹn fine ó máa mo rí kan bẹ́ẹ̀ tí mo tiẹ̀ like mo sọ fún boyfriend mi kíkà jọ wọn ó first buy ó mọ̀ pé bó ṣe fi aṣọ yẹn ó máa jẹ́ kéèyàn rí beauty aṣọ yẹn so why tó wá ń jealous ẹ̀ ṣóun ló bà tiẹ̀ jẹ́ ni ó wá ní ó yáwó tó yáwó kò jẹ gbèsè ó yáwó kò jẹ gbèsè lady tó máa ń ṣe àjọ yẹn àjọ ni ọba ńlá ń kó lady yẹn ó wá ń fi èrè sí ó wí pé gé yẹn gbọ̀ngàn bóyá kò yá 5 million kó fi bí a 200,000 sí mi ìmọ̀ye tó máa ń fi sí bí a kò yá 5 million kó fi bí a 10,000 sí àbí 5,000 lé show money ẹ ọba ńlá tún lẹ́yìn tó bá san 5 million tán á tún wá mú gẹ́ẹ̀nì á tún wá file kò jẹ́ gbèsè gíwá ní kókó ọba ńlá tún help condition àwọn lady yẹn ni òye ó mọ̀ pé tí 5 million yẹn bá wà nínú àkáǹtì lady yẹn ṣó mọ̀ pé kò lè produce gẹ́ẹ̀nì tí ọba ńlá fún yín ó mọ̀ pé kò lè produce so kò yáwó Lizzy òye ẹ̀ ń sìn multitask ló máa ń pè òye yà ó ní láti jealous ẹ̀ because ìwọ sọ yí pé lẹ́sì tí ọba ńlá gbé kalẹ̀ ní 35,000 Lizzy ìwọ sọ pé 3 million ní lọ́dọ̀ ti tiẹ̀ òye ó ní 3 million ní lọ́dọ̀ ti tiẹ̀ ọba ńlá dé ta ní 35,000 ara mi dẹ̀ lè ro ní 30 àbí tí bá wọlé sí 35,000 lọ́hùn ta ló máa sọ pé ibi tí mo fẹ́ rìn lọ́hùn ìrìn wọn ẹni tó wá lọ wá títí ẹ ní 3 million ìpè ló máa gbé ẹṣẹ́ ẹ ó máa dúró èpè tán ti gbé ẹṣẹ́ ó ń ṣe business ló ń ṣe ọba ńlá ò fẹ́ pè nínú ìgbésí ayé ẹ kí ló wá ń jealous ẹ fún ilẹ̀ sọ fún ẹ ń gbà yẹn mo ní má wo ẹ sábọ́ọ̀dì o mọ̀ pé àwọn tá wà lórí o mọ̀ pé àwọn tá wà lórí Facebook àmọ́ bá ṣe máa gbá orí yín báyìí máa sọ́lu ara wọn báyìí gbàs òun pé èèyàn ló ń pè ní bloggers kò ṣe pé kéèyàn kàn sọ̀rọ̀ kí ló wá ń jealous ẹ fún kí ló ń jealous ẹ fún ó ní láti jealous ẹ ìwọ àti Lizzy ò bá má jà àìwọ àti ọba ńlá ẹ bá má bára yín jà lẹ́nu ṣé bóyá because ó fẹ́ kó bẹ́ẹ̀ tẹ́ sí Anamáyọ̀wá lójú kò lè tẹ́ sí Anamáyọ̀wá lójú because ó mọ òdodo ọ̀rọ̀ ó mọ òtítọ́ ó wà lórí show ẹ̀yẹn ìgbà tó jáde fún Anamáyọ̀wá fún láàrin 1 day ó jáde 10 times fún Anamáyọ̀wá láàrin 24 hours ọba ńlá wà lórí ẹ̀bẹ̀ tó ń sọ fún ẹ pé kó kúrò lórí show yẹn abẹ́ òbí ẹ̀mọ̀ wípé kó kọ́mẹ̀ntì ọba ńlá wà ń bẹ́ olórí burúkú omíyalé àdótòṣì àní má ṣàwọn bíi pé ó ń sọ bẹ́ẹ̀ fún ẹ náà pé kó kúrò lórí show yẹn kó má bu Anamáyọ̀wá ṣé kò sọ bẹ́ẹ̀ fún ẹ abálọ ò ní tún so lò ládùúgbò ṣe gbọ́mọ mi ṣe pé abiyamọ lọ́ba ńlá abiyamọ ni wàláì kò ní tún so lò láti wá jáde fún Anamáyọ̀wá fún ẹ Lizzy ó mọ̀ pé Adébímpé kò bímọ kankan tó yè tó yọjú kó gbogbo àwọn ọmọ Adébímpé jáde kò sí kankan nínú wọn tó ṣoríire kò lọ́mọ tó ṣoríire torí ẹ̀ ló ṣe máa bẹ́ẹ̀ bú Anamáyọ̀wá tó bá bí ọmọ tó ṣoríire ni tó bí ọmọ táwọn ọmọ ẹ̀ ní sọ́nẹ̀ kò ní bú Anamáyọ̀wá bọ̀ ó bí àwọn ọmọ tí ò ní sọ́nẹ̀ àdótòṣì ni Adébímpé òye táwọn ọmọ ẹ̀ tó yà fatherless àwọn ọmọ ò ní bàbá sọ pé kí Adébímpé tọ́ka fún sí bàbá àwọn ọmọ ẹ̀ wọ́n ní mọ̀mí ọba ńlá ní ọkọ alálùbáríkà tó dúró tì tọmọtọmọ tó sanwó school fees àwọn ọmọ ẹ̀ Adébímpé ò lọ́kọ àwọn ọmọ ò dẹ̀ ní bàbá òye ìyá rẹ̀ so ó máa support ẹ láti bú Anamáyọ̀wá pé ìyàtọ̀ wà láàrin ìyàtọ̀ wà Lizzy aláyébàjẹ́ ni òye ìyá rẹ̀ ó tó ṣe èèyàn dẹ̀ ní ẹ ìka ènìyàn ní ẹ
so gbogbo èèyàn máa jọ àwọn èèyàn tó ti ṣe é àwọn èèyàn tó ń ṣe é láì dẹ̀ mọ̀ pé wọ́n ló ń ṣe rẹ̀ kò tí yé ya ẹ̀ gbogbo àwọn ènìyàn máa jọ ẹ́ láì dẹ̀ mọ̀ yìí pé let me tell you one thing that you don't understand oní business kan tí máa ń bá ti kó dé wọ́n máa rà tán lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa kó anibita máa ń kó lọ ṣé kò yẹ yín sí èèyàn fẹ́ business yẹn mo bá ẹni yẹn ẹni tí mo fẹ́ rán tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti yẹ yín sí iye tó fi lé owó ẹni yẹn because mo busy gan tí bá ti ń ṣe ọjà mi by myself mo máa ń busy mi like nǹkan kó distract mi ó ti yẹ yín sí so mo wá fẹ́ rán yàn pé lọ bá ẹni báyìí kó ra kíní lọ́wọ́ ẹ̀ ẹni yẹn gbé owó tó gbélé tó fẹ́ owó tó fẹ́ jí lára ẹni yẹn ó kọjá 1.6 yẹn million ìgbà tó wá fún mi ní gbogbo iye tó máa jẹ́ mọ́ òpá ẹni yìí ti jalè èmi mọ̀ lọ́kàn mi pé ó ti jalè mo ní no owó tó fẹ́ gbèsè ti pọ̀ jù okay kí ló máa take mi ó máa take ní 3 days láti lè bẹ́ni ẹ ṣe iṣẹ́ máa wá continue iṣẹ́ títí mi mo kọ pa nǹkan tí mò ń ṣe tì mí kò sọ fún àwọn ọmọọṣẹ́ mi pé ẹ jẹ́ ká fi iṣẹ́ wa lẹ́nu ẹ jẹ́ ká lọ ṣe iṣẹ́ nìyí Lizzy ò ní lè ṣe nǹkan tí mò ń ta ni ó sì yẹn sí ó take wa ní 3 days láti bá ẹni ẹ ṣe gbogbo iṣẹ́ nítorí pé mo mọ̀ pé ẹni tó fẹ́ bá ṣe ó máa jalè seriously àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà máa fi ń gbé ẹ̀dá ga ó ti yé yà nǹkan tájọ́ ń ṣe ni ó ti yé ń sìn Ọlọ́run máa fi ń gbé ẹ̀dá ga gbogbo máa ń pa àwọn èèyàn lẹ́kún wàá lọ sí Ìdúmọ̀tà Tom Jones wàá lọ kó ìlẹ̀kẹ̀ wàá lọ kó bọ́tìnì wàá lọ kó stone 91,000 wàá wá gbé fún àwọn èèyàn ní 3 million nítorí pé wọ́n believe pé wọ́n rí ẹ ní first class wọ́n rí ẹ ní upper class wọ́n believe pé ìlú òyìnbó ló ti ń kó stone yẹn wá àṣé Ìdúmọ̀tà ni ìgbà tílẹ̀ mọ́ bá bàrà wò ẹ́ ìgbà tílẹ̀ mọ́ bá olè ẹ́ la mọ̀ pé Ìdúmọ̀tà ló ti ń kó gbogbo olórí burúkú yẹn wá kò wá sẹ́nì kankan tó wá sọmọ ẹ̀ náà gbogbo èèyàn wọ́n fẹ́ lọ sí Ìdúmọ̀tà dẹ̀kẹ̀rẹ́ ọ̀dọ̀ ọba ńlá ni Ìdúmọ̀tà wà òye ìyá kò sẹ́ni tó fẹ́ raṣọ 3 million ó wá ní ọba ńlá ti bà gbogbo ọjà jẹ́ lọ́nà wo nígbà wo ọba ńlá wá sí ṣọ́ọ̀bù ẹni tó wà ń lo agogo sínú gbogbo ọjà tó ń ta kò wá síbẹ̀ bó o ṣe sọ pé inú kọ̀ńténà lọ́ba ńlá wà ọba ńlá tó wà nínú kọ̀ńténà dẹ̀ ń rí lójoojúmọ́ à ń rí every blessed day olórí burúkú ọmọ tí ò níran ẹ sì Natasha kí lorúkọ ẹ Natasha ẹ sì láre ó wá ń bú ọba ńlá tó ń single handedly tí ọkọ ẹ dúró tì tó rán ọmọ lọ sí school ní Amẹ́ríkà ṣùgbọ́n wo wá sórí social media sọ́nẹ̀mù tó sọ pé àwọn ọmọ ẹ jẹ́ wá balẹ̀ ayé ẹ̀jẹ̀ wá sínú WhatsApp mi ṣó ti rí voice note ẹ̀yìn Ọlọ́run máa fi ṣe máa gbójú ẹ síbẹ̀ máa gbé sórí péjì mi máa make owó lórí ẹ̀ tó yẹ tí wọ́n bá níwọ́ ọba ńlá yẹn lọ́wọ́ tó bá níwọ́ ọba ńlá yẹn ní ìyá torí pé mo tiẹ̀ mọ̀ pé ò lè ní ìyá gidi tó bá níwọ́ ọba ńlá yẹn ní ìyá Natasha tó bá níwọ́ ọba ńlá yẹn ní ìyá ṣé wàá kọ nǹkan lórí burúkú tó kọ yìí ó ní I've never seen any arrogant àti ẹni tí ò fine ẹni tí ò dá ló mẹni tí ò dá òye ṣé wọ́n fine Natasha ṣó fine ìwọ tó ń bọ́ orí social media ilé àwà tí gbogbo wa dáwó fún ẹ jẹun ẹni tí òrò oúnjẹ jẹ ó wò bí Lizzy máa ràn ìyá ẹ lọ́wọ́ mo fẹ́ dákẹ́ tẹ́lẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n máa ṣe ẹ níbi Lizzy ò ní fún ẹ ní kọ́bọ̀ kọ́bọ̀ ìwọ tó gbé sọ́ọ̀nì mú bàbá ọmọ ẹ wá sórí social media ó
ìgbà tó ṣépè fún Lanre Tẹríba, ìgbà tó ṣépè fún tán ló máa gbé ilé ńlá wá sórí social media. Ìgbà tó ṣépè fún ó gbọ́ nǹkan tó kọ ni. Mo tún sọ fún ọba ńlá mo send ẹ sí o. Mo rí kíní before ọba ńlá ni send ẹ sí ọba ńlá. Nítorí pé mi ò fẹ́ kó jẹ ṣàpá ṣán ìyà burúkú. Ó ní pé ẹni pé màmá yóò fine in my entire life, not until I met her in Mommy Adebimpe's party. I greeted the bleached and rotty skin. Nínú ìwà àti Mommy Ọbanla tó bá gbé Mommy Ọbanla lẹ̀. Ta ló dájú lẹ́yìn méjèèjì? Pẹ̀lú gbogbo skin yẹn tó ní láyé ẹ̀ wọ́n wá dáwó fún ẹ lórí social media ni. Pẹ̀lú gbogbo skin tí Mommy Ọbanla ò ní, ó ti yé ìyá ẹ̀. Mommy Ọbanla máa ra ìyá ẹ̀ times 10. Ìyá tó bí ẹ gangan, ìyá tó bí ẹ tó dẹ̀jẹ̀ lé ẹ lórí, Mommy Ọbanla ra times 10. Torí pé alákìísà ni wọ́n. Òbò ẹ̀ náà ọmọ àdògán lé òbò ẹ̀ tó máa ń togi sí àdògán ní òbò yálàjà. Ìjọ́ wo ló rí kí lè wúkọ gẹ́ẹ̀lì tó wà ní London tó bímọ fún Lanre Tẹríba? Ìjọ́ wo ló rí tó wá sunkún? Ó mà bímọ jù yálàjà ẹ̀ fún Lanre Tẹríba lọ. Àwọn ọmọ ẹ̀dẹ̀ ń lọ sí school tó dáa. Ìjọ́ tó wá sunkún fún pé Lanre Tẹríba fún wa lówó oúnjẹ, fún wa lówó oúnjẹ, fún wa lówó oúnjẹ. 250 kobo, 250,000 naira. Alápá má ṣiṣẹ́ ọ̀lẹ. Àwáyé má ṣe rere. Torí ẹ̀ mà ló ṣe wá fún Mommy Ọbanla. Má gbọ́. I greeted the rocking skin. Ọmọ she snubbed me. Ta ni yálà ìyá ẹ̀ tí Mommy Ọbanla fẹ́ kí. Ta ló mọ̀ ìyá ẹ̀ ní gbòòrò ayé. Ta ni ìyá ẹ̀. Ta ni yálà ìyá ẹ̀ tí Mommy Ọbanla fẹ́ kí. Ta ló mọ̀ yálà ìyá ẹ̀ ní gbòòrò ayé. Natasha. Ta ló mọ̀ ìyá ẹ̀ ní gbòòrò ayé. Kàkà kó mú business wèrè, business òṣì, business òfò tó ń tà. Kàkà kó mú business yẹn báyìí kó gbọ́njú lé kó múra sí. Ó rò bí Mommy Ọbanla ló bá tiẹ̀ jẹ́ ni. Tẹ́ bá ti ń ta wòsíwòsí orí burúkú, tẹ́ǹtẹ́lé. Kíní dẹ̀ ló ń ṣe o. Barianda òun ló lórí burúkú ẹ̀ ń ṣe. Ṣé o mọ̀ pé o lè lọ sọ́dọ̀ Mommy Ọbanla tó máa mú oríṣiríṣi aṣọ ń bẹ̀ tí wà tún ta lórí social media? Tí wà ta fún àwọn customer lórí social media tí olórí burúkú ẹ̀ ò ní gbé ẹnu sí ọ̀rọ̀ tó kàn yálàjà. You think I will choose you over Mommy Ọbanla? Ìwọ rotten skin. Ìwọ tó ro oúnjẹ jẹ. You think I will choose you over Mommy Ọbanla? Who the hell do you think you are? Tani yálà ìyá ẹ̀ wò bóyá jẹ́. Ìwọ tẹ́bi ń pa. Ìwọ are never shop. Ìwọ tó ń dá sí ọ̀rọ̀ tí ò kàn yálà ìyá ẹ̀ lórí social media. Ìwọ tó yẹ pé orí Facebook yìí láti dáwó fún ẹ. Tó rọ́ọ̀nù ṣọ́ọ̀bù yẹn tì. Àwáyé má ṣe rere. Àdó tòṣì. Nígbà tí Lanre ń dún ẹ nígbà yẹn, ó tòṣì nú ayé ni. Nígbà tí Lanre ń dún ẹ nígbà yẹn, ó tòṣì nínú ayé. Òbò àdó tòṣì ni. Tó bá jẹ́ pé olóbò gidi ni wàá ti rí ọkọ fẹ́. Kò yé ìyá ẹ̀. Tó bá jẹ́ pé òbò tó gbé dání, òbò tó máa ń jẹ́ kí ọkùnrin lówó ni wàá ti rọ́kọ fẹ́. Ìwọ olóṣì Natasha ni wàá ti rọ́kọ fẹ́. Ó ní wá sórí social media kó wá máa ṣe nǹkan tó ṣe yìí. Wá wo nǹkan tó ṣe. Ṣé fóònù yìí ló wà ṣá? Ọ̀rẹ́, máa send ẹ sí fún mi. Gbogbo àwọn fídíò lórí burúkú ẹ tó ṣe nígbà yẹn. Ìwọ tó bá wà láti Nàìjíríà tó bá pè mí, tó bá ń pè mí lórí WhatsApp, máa block ẹ dànù. Mi ìfẹ́ mẹ́ni tó jẹ́. Máa block ẹ dànù. You see this my WhatsApp number. Secret for business. If you want to talk to me, go to my inbox. You are not buying nothing from me. Go to my inbox. Do you understand? Let people that you are buying kill or one loss salary. Do you understand? I am not into charity. Do you understand? Mo kì í ṣe charity. Mo den sanwó léèyàn. Mo sanwó school fees anybody. Do you understand it? Magbo. Mo fẹ́ mú fídíò kan jáde. Fídíò kan mo fẹ́ gbé jáde. Ìwọ ọmọ ìran kíran.
Remember, guys. Again, no, ma send this sínú bí bá. Mo ti send this sínú bí. Ẹ jẹ́ kó boot. Tó bá ti boot, ẹ jẹ́ n try láti yọ earpiece mi. Ma gbọ́rọ̀ òṣì lẹ́nu rẹ̀. Ma gbọ́ bóyá ṣépè. Ẹni tó bímọ fún nìyẹn o. Ma gbọ́ surname àwọn ọmọ ẹ. Now you don't have any Ma gbọ́ surname àwọn ọmọ ẹ. any shame. Ọkùnrin olórí burúkú kan ló máa fẹ́. Ọkùnrin tó bá fẹ́ ó máa tòṣì láyé ni. Ọlọ́run. Ó máa end up ayé ẹ nínú ìbànújẹ́ ni. Ó kì í ṣépè. Abiyamọ gidi. Let me tell you one thing. Abiyamọ gidi tó bá fẹ́ ọkùnrin. Kí ọkùnrin yẹn má wá sínú ayé ẹ̀ mọ́. Wàláhì kò ní gbé ṣépè. Kò ní wá sórí social media kó wá ṣorí burúkú tó ṣe lórí Facebook yẹn. You are shameless. Ma gbọ́. And everybody that move with you is as shameless as you are. Ó tọ́ sí wọ kí wọ́n máa ṣe fídíò kó máa condemn àwọn government. Ma gbọ́ wèrè. Kó máa ṣe fídíò tó tọ́ ọmọ méjì tí. Àwọn ọmọ méjì tó bí. Ma gbọ́. Good, come here. Ó mọ̀ pé Lanre ti fẹ́ yàwó ọmọ wèrè yìí o. Ó mọ̀ pé ó ti fẹ́ yàwó. Ó wá lọ sọ́dọ̀ mọ́mì ọba ńlá. Ó wá mú mọ́mì ọba ńlá wá ṣe báyìí. Ó wá sórí òfò ló máa ṣe mí bọ̀ wá fún elésì WhatsApp yìí. Tó máa gba skilliciously, swagaliciously. Ó wá ṣe báyìí pé ó greet mọ́mì ọba ńlá olóṣì. Ta ló mọ̀ yẹ́ ẹ̀ láró? Nílé aláró aṣọ kí ni ìyá ẹ̀ lò nílé aláró? Tó fi ń parọ́ ìyá ẹ̀ tí mọ́mì ọba ńlá máa dá ìlú. Olórí burúkú ó wà lára àwọn tí mọ́mì ọba ńlá ń sanwó oṣù fún nínú ṣọ́ọ̀bù ẹ̀. Ó wà lára àwọn tó ń sanwó oṣù fún.